Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ Ẹtì ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: fífi ìfẹ́ Ọlọ́run hàn. Ìwé orin ẹ̀rin òdo èjì. Fẹ́ ẹnìkejì rẹ. Ẹ̀kọ́ àkọ́sórí. Ṣùgbọ́n ní ti ìfẹ́ àwọn ará, ẹ kò tún fẹ́ kí ẹnikẹ́ni kọ ìwé sí yín, nítorí a ti kọ́ ẹ̀yin tikaranyin láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti máa fẹ́ ara yín. Ìwé Tẹsalóníkà kínní orí 4 ẹsẹ̀ 9. Bíbélì kíkà. Ìwé Tẹsalóníkà kínní orí 4 ẹsẹ̀ 9 dé ẹsẹ̀ 10. Ṣùgbọ́n ní ti ìfẹ́ àwọn ará, ẹ kò tún fẹ́ kí ẹnikẹ́ni kọ ìwé sí yín, nítorí a ti kọ́ ẹ̀yin tikaranyin láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti máa fẹ́ ara yín. Nítòótọ́, ẹ̀yin sì ń ṣe é sí gbogbo àwọn ará tí ó wà ní gbogbo Makedonia. Ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ará, pé kí ẹ̀yin kí ó máa pọ̀ síwájú sí i. Ẹ̀kọ́: iṣẹ́ tí Ọlọ́run ṣe àtẹnumọ́ rẹ̀ ni pé ìfẹ́ wa sí Ọlọ́run àti sí ẹlòmíràn bẹ̀rẹ̀ nípa ìfẹ́ Ọlọ́run fúnra rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi ìfẹ́ rẹ̀ hàn sí ayé nípa fífi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16. Bẹ́ẹ̀ ni a tún pè wá láti fi ara wa fún un nínú ìfẹ́ àti sísin ẹlòmíràn. Pọ́ọ̀lù tún rán àwọn Tẹsalóníkà létí pé kí wọ́n má ṣe òdiwọ̀n ìfẹ́ wọn mọ́, ṣùgbọ́n kí wọ́n máa pọ̀ sí i nínú ìfẹ́. Èyí túmọ̀ sí pé ìfẹ́ yẹ kí ó máa dàgbà nípasẹ̀ àwọn iṣẹ́ wa. Ó rọ̀ wọ́n láti máa bá àìní àwọn tí wọ́n yí wọn ká pàdé. Ìfẹ́ tòótọ́ jẹ́ èyí tí a ń fi sínú iṣẹ́. Ó kọjá gbèǹdéke. Ó ní ṣe pẹ̀lú ìfara-ẹni-rúbọ àti fífi ọkàn Ọlọ́run hàn fún àwọn ẹlòmíràn ní ojoojúmọ́. Ní àkótán, ìwé Tẹsalóníkà ìkínní orí 4 ẹsẹ̀ 9 dé 10 kọ́ wa pé ìfẹ́ tòótọ́ kìí ṣe ìmọ̀lára tàbí èrò, ṣùgbọ́n ìgbésí ayé tí ń fi ìwà Ọlọ́run hàn. Ìfẹ́ tó ń ṣiṣẹ́, tó ń sìn, tó sì ń dàgbà lójoojúmọ́ bí a ṣe ń gbé ìgbé ayé wa jáde. Ẹ̀kọ́ àmúrelé: má ṣe fẹ́ràn àwọn ọ̀rẹ́ rẹ nìkan, ṣùgbọ́n fẹ́ àwọn ọ̀tá rẹ pẹ̀lú. Àdúrà: Ọlọ́run, dá iná ìfẹ́ rẹ àti ìfẹ́ àwọn ènìyàn sínú ọkàn mi. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.